Auzubillahi minash-shaytanir-rajim. Bismillahir-rahmanir-rahim. This is On Point by Two, bringing my words to you live on YouTube channel. Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, show roll. Ẹ jẹ́ kó máa rotate bẹ́ẹ̀. Thank you very much. Èní yìí à ní sọ̀rọ̀ obìnrin, ọ̀rọ̀ ọkùnrin ni problem tó associate mọ́ ọkùnrin tí wọ́n bá ti wà ní 40 or even before 40. Àwọn problems tó associate pẹ̀lú wọn òun la kọ́ fẹ́ sọ. Bẹ́ẹ̀ ni alákọ̀ọ́kọ́ náà jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. Islam ò fara gba ọtí. Islam sọ pé ọtí mímu fa ẹ̀ṣẹ̀ ni. So ìwọ ọkùnrin tó bá ti wá mọ̀ pé o ti dé 40 years tó ti wò bó ti ń débi àgbà tó ti ń ronú pé ìjọkànjọkàn Ọlọ́run máa pè ẹ́ sọ́dọ̀ ó dẹ̀ wá fẹ́ fi ọtí kalẹ̀ lẹ̀, bẹ̀rẹ̀ sí ní fi ọtí yẹn kalẹ̀ lẹ̀ láti 40 years ní díẹ̀ wàá ṣe wọ 45 wàá ti filẹ̀ tán pátápátá. Ẹ̀tàn kan wọ́n sọ pé ojúbọ̀rọ̀ ò ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́, so that means wàá bẹ̀rẹ̀ sí ní ṣe díẹ̀ títí di wàá fi wọ 45. Tó bá wá rò pé o ṣì young wàá ṣe máa mu ọtí yẹn títí di 65 or 70 years ó máa cause ẹ ní bigger problem, because ọtí mímu fa tíyàn tó bá ti wà nú ẹ̀jẹ̀ èèyàn ò lè dènà rẹ̀ just at once. Tó bá dàgbà bẹ́ẹ̀ just at once ó máa cause bigger problem, nítorí bóyá nígbà yẹn problem kan ti lè wá, problem kan àbí problem méjì ó lè ti wá, wọ́n á wá sọ pé ẹ má jẹ́ kó mu ọtí mọ́, wọ́n á fẹ́ gba ọtí yẹn at once ó máa di problem. Tó bá jẹ́ pé ikú ni ṣé bí kò bá dáa ó ti bòyàn láti rí nìyẹn, ó lè má jẹ́ ikú kó wá jẹ́ a kind of issue tó jẹ́ pé inú èèyàn náà ò ní dùn sí even with that old age. So ìwọ ọmọkùnrin tó ń fetí gbọ́ mi tó mọ̀ pé ẹ̀sìn rẹ sọ pé ọtí ò dáa, bẹ̀rẹ̀ sí ní filẹ̀ bó ṣe ń gbọ́ fídíò yìí at 40, bẹ̀rẹ̀ sí ní filẹ̀ wàá ṣe wọ 50 years ò ní kankan láti ṣe pẹ̀lú ọtí mọ́. And àwọn míì wọ́n máa ń fi ọtí yẹn boost ara wọn. No, training ni. Ẹ ní láti fi ọtí boost ara yín kẹ́ tó bóbìnrin sùn. It is bẹ́ẹ̀ ṣe start láti ilẹ̀. Tó bá dẹ̀ fi ọkàn sí pé kíní mi fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn mọ́, mo fẹ́ stop ẹ̀, wallahi tallahi you be able to do it. You be able to do it. Ìwọ tó ti fi sọ́kàn ara rẹ ni pé àfọ̀tí ni fa lọ́wọ́ fi boost ara rẹ. Ọtí dẹ̀ ni ó máa cause problem tó bá yá. Ó máa cause a lot of problem. Irú problem tó fẹ́ cause náà la fẹ́ discuss lẹ́nu. Number one, ọtí bá ti wà lára èèyàn jù kò ní lè ṣe without tó bá rọtí yẹn. Ìgbà míì kò ní lè kíní ọmọkùnrin ẹ̀ ò ní dìde dáadáa. Ìgbà míì àti release ó máa di problem. Àmọ́ all these gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí tá à ń sọ báyìí agbára Ọlọ́run ká o, gbogbo problem agbára Ọlọ́run ká. Àwọn specialist wọ́n ti advise pé tí ọkùnrin bá ti wà ní mid 40 ẹ̀ túláàsì ni kó máa rí àwọn specialist. Túláàsì ni kó máa rí àwọn specialist tá à ń pè ní àwọn urologist. Túláàsì ni. They are not only in charge of prostate cancer alone. Gbogbo nǹkan tó jẹ́ sexuality ọkùnrin they are into it. Àwọn náà ni wọ́n mọ bí wọ́n ṣe solve ẹ̀. Àwọn míì máa ń lọ through traditionally, but ìwọ tó bá gba traditional stuff lọ medically wọ́n á ṣe gbogbo test yẹn wọ́n á dẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Number one, àwọn urologist yẹn wọ́n á tètè dictate prostate cancer. So ó dáa kí ọkùnrin tó bá wà ní mid 40 bá kó tètè lọ ṣe screening. Ó máa dictate bóyá ó máa ní problem kíní yẹn ní future. There is what we call enlarged prostate tó jẹ́ pé ó máa ń fún ọkùnrin ní cause kí ọkùnrin ní difficulties in urinating. Ọkùnrin máa ń lọ toilet every time morning and evening. Kíní máa ń jẹ́ nǹkan tó ń bà wọ́n lọ́kàn jẹ́, ó dẹ̀ máa ń disturb wọn. Àwọn urologist yìí àwọn ni wọ́n mọ irú medication tó yẹ kó wọ́n fún irú ọkùnrin bẹ́ẹ̀. Ó lè jẹ́ pé oògùn ni, ó lè jẹ́ pé wọ́n á fẹ́ shrink ẹ̀ ni, whatever tí wọ́n fẹ́ máa describe àwọn specialist yìí àni wọ́n máa mọ̀. Erectile dysfunction tí àwọn Yorùbá tá à ń pè ní ìlera ọkùnrin tí ò pé mọ́. Tí ọkùnrin bá ti ń wọ 40 years tó ti kọjá 40 wọ́n máa notice gbogbo kíní. Kò ṣe pé èèyàn kan ń ṣàṣeyàn fà. Ara ti ń lọ bí àgbà nìyẹn. Low libido ara ẹ̀ náà ni.
àwọn wo ló fẹ́ take care kínní àwọn urologist ni. Ẹ mọ̀ sọ yìí pé tí èmi tiẹ̀ ti ráyè ná rárá, in as much as oníyàwó tó dẹ̀ fẹ́ fulfill sexual life rẹ specially bí wàá ṣe ṣe náà nìyẹn, bí wàá ṣe ṣe nìyẹn, àwọn pípín náà ni wàá visit. Then ìkan wà tí wọ́n sọ wípé family planning fọkùnrin, obìnrin nìkan kọ́ ló yẹ kó ṣe family planning. Ọkùnrin bá tiẹ̀ ṣe family planning gan ọkàn ẹ̀ máa balẹ̀ ni, because ó ti mọ̀ pé kò sóyún yẹ̀yẹ́ kankan tóbìnrin kankan sọ pé ó parọ́ ọmọ ẹ̀ fún, ó ti mọ̀, ó ti dúró dáadáa. Àwọn wo ló wá lè ṣe dáadáa? Àwọn urologist yìí náà ni. One of these kí lórúkọ kan tí wọ́n pe family planning ọkùnrin yìí ó náà ni vasectomy. Yes, vasectomy yìí àwọn urologist ló ṣe. Tí kò bá jẹ́ pé ìyẹn náà ni àwọn náà ni wọ́n á tún lè prescribe another form of family planning. So ìwọ ọkùnrin fa ò ní sọ wípé o kàn jókòó bẹ́ẹ̀ pé obìnrin nìkan ló máa ń tọ́jú ara. Tọ́jú ara obìnrin gan simple, tọ́jú ara ọkùnrin gan ló kìkì nílẹ̀ jù, olókìkí nílẹ̀ jù. Ara problem kan náà ni pé ìgbà míì ọkùnrin máa ṣe kò ní wá ara problem tó bá ti lo ti traditionally tí ò ṣe, àwọn specialist yìí ni wàá visit. Tó bá jẹ́ pé anybody bá wà níbẹ̀ yẹn tó ń gbọ́ tó ti experience one or two of this problem, that or maybe a large prostate ní àbí erectile dysfunction, low libido or one or two things tó affect ara tó fi pé káì kò yẹ kó rí báyìí, please ẹ visit àwọn specialist. Mid-40 tọkùnrin bá ti wọ 40 years gbogbo nǹkan ò ní ṣe bí tàtẹ̀yìn wá mọ́. Bí obìnrin náà ni ẹ má jẹ́ ká para tanra wa, ṣé bí wọ́n sọ pé obìnrin wọ menopause, tá bá sọ pé ọkùnrin gan wọ menopause kò ju ẹnu wa lọ, because agbára yẹn gan agbára ti tẹ́lẹ̀ ó ti lọ, agbára ti tẹ́lẹ̀ ti lọ, agbára míì tí wàá fara ara rẹ wá òun ló máa kù. We don't know ìgbà táwọn oníkálukú wa máa jẹ́ ìpè Ọlọ́run o. Ẹ jẹ́ ká make this life worthy of living. Ẹ má jẹ́ ká sọ wípé ó ti tán náà nìyẹn, ẹ má jẹ́ kó just to tán náà nìyẹn, ẹ má sọ pé ó just to tán náà nìyẹn. Please ẹ search, ask and you be given. Ẹ béèrè lọ́wọ́ àwọn tó tún nímọ̀ dáadáa, ẹ má just sit down like that. So mo fẹ́ fi àsìkò yìí tún sọ fún yín pé ìwọ ọkùnrin tó mọ̀ pé ó fẹ́ jáwọ́ nínú àti mutí, tètè bẹ̀rẹ̀ sí ní ṣe ní 40. Tó bá máa wá di 65, 70 ó fẹ́ jáwọ́ ń bẹ̀ at once, problem ló fẹ́ cause fúnra rẹ o. Problem ló fẹ́ cause fúnra rẹ. Then ìgbà míì ègé mo fẹ́ fi àsìkò yìí tún sọ pé ìgbà míì àwọn nǹkan táwọn ọkùnrin fi enhance ara wọn kò gbọ́dọ̀ pọ̀ jù. Tó bá ń pọ̀ jù gbogbo problem tí mo sọ látẹ̀yìn wáyìí ó máa cause ẹ̀. Èyí gbogbo àwọn oògùn tí wọ́n ń tà, bóyá wọ́n á sọ pé bóyá àwọn oògùn tọkùnrin fi enhance ara rẹ̀ kó fi lè ṣá, ẹ̀kọ̀ọ̀kan ló gbọ́dọ̀ jẹ́, ẹ̀kọ̀ọ̀kan yẹn tó bá yá ìwọ náà tún lo energy tara rẹ̀. Tó bá wá di pé ó ń pọ̀ jù, gbogbo erectile dysfunction, gbogbo even large prostate gan á sì cause ẹ̀, low libido, kí èèyàn ṣe kó mọ̀ wá, kí ní ìpadà ó máa padà wá cause ẹ̀ ni. So once in a while àwọn tó bá ti use mọ́ once in a while ẹ mọ̀ lo agbára tí Ọlọ́run fún yín. Yes, ìwọ tó bá fi pé nǹkan tí mò ń sọ yìí kò sára ẹ̀, mo fẹ́ kó comment. Ìwọ tó bá dẹ̀ fi pé o ní problem fa èmi advice làwa ń fún yín. Ìwọ tó bá dẹ̀ ti rí pé o ní one of this issue, visit urologist. Ìwọ tó bá wà comfortable pẹ̀lú àwọn traditionalist, visit urologist. This is my point to you today. Gbogbo problem kọ́ ni kẹ́ mọ̀ rò pé àwọn ṣe yín o, rárá o. Natural bí Ọlọ́run ṣe sọ ni bó ṣe wà náà nìyẹn. Let me stop here till I come again. This is On Point by 2, using my words to help others know we are helping each other. Bye for now.